wọ́n lẹ́mu kágò kí n tó wọlé àgọ́ àlà ẹ má jẹ́ àsìwé ká má sì sọ ẹ̀yin náà ò ní sí wa gbọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run mímọ́ rẹ Olúwa ọba mi tó pọ̀ ní ipá àti agbára àánú rẹ̀ lárígbà tá a fi wá sórí ètò ní gbogbogbò àbáyé ètò Ògbójú Ọdẹ àwítúwí asán kan ò sí ń bẹ̀ gbogbo ayé tí ń ṣùgbà wa lọ́tọ̀ ṣùgbà wa lálàáfíà gbogbo ohun tẹ́yìn náà lè fi ṣùgbà ètò Ògbójú Ọdẹ tá a fi wá sílùú yín tá a fi wá sí kọ́ńtírì yín tá a fi wá sórílẹ̀-èdè tí yín tàbí stéètì yín ẹ̀yin náà jẹ́ àmọ̀ ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wa ní nọ́mbà wa tẹ̀ ti mọ̀ yẹn kájọ sọ̀rọ̀ pọ̀ káwá interview gbogbo ọdẹ ìlú yín ká gbé wọn sátẹ́gùn káwọn náà jàǹfààní ètò Ògbójú Ọdẹ ní Bikear television. Bàbá. Hello. Ẹ káàsán sá ẹ kúrò lẹ́sà ẹ kú dédé àsìkò yìí sá. Ẹ bá mi dárúkọ yín fáwọn tí wọ́n wò wá. Orúkọ mi Alhaji Sani Aliu. Alhaji Sani Aliu. Alhaji Sani Aliu. That Alhaji Sani Aliu, you are from which state, sir? I'm from Kebbi State, Benin Kebbi, Argungu, Fakai local government. Ẹ wá láti orílẹ̀-èdè ìpínlẹ̀ Kebbi. Ìbílẹ̀ Kebbi State, Fakai local government. Ẹ gbàgbọ́ nínú Ògún púpọ̀, ṣé ẹ believe nínú Ògún? Ògún lákàáyé ọ̀sùn. Ẹ ṣeun gan-an. Ṣíṣe tí mo bá lọ́dọ̀ bàbá mi ni. Bàbá yìí ń bọ̀ Ògún ni, ṣé ó ń bọ̀ Ògún ní Haúsá ni? Excuse me, ọlọ́dẹ. Ẹ má jẹ́ ká tó ara wa mo ti ka Al-Qur'an ṣé ó yẹ yín mi ṣe bójúbójú kò dá kẹ́ ò má ṣe bójú it's not good ọkàn ni Ọlọ́run fi ń ṣiṣẹ́ ọkàn the heart God is working with heart don't think say this one na babalawo this one na afa God is working with heart bí ọkàn iṣẹ́ bá mú tó bá mọ́lẹ̀ you have no problem with Allah. Tó ọlọ́dẹ bá ń gbé ilé ìtọ́ sọ pé òun kí ló ń jẹ́ Ògún kí ló ń jẹ́ Ògún ó ń tọ́ ara ẹ̀. Báwo lọ̀rọ̀ iṣẹ́ ọdẹ yín ṣe bẹ̀rẹ̀? I joined Hunters 1988. I joined this committee 1988. Ti wà bẹ́ẹ̀. Mo ti wá lo oṣù méjì mi ìpa nǹkan kan. Yọkọ̀ mo pa ìgalà méje. Lọ́jọ́ kẹpa ìgalà méjì. Yes, méje 7. Ní ṣé nípínlẹ̀ Ògùn tẹ́ wà yín? Yes. Alhaji Igala ló máa ń pè mí ní mẹ́rọ òdodo yọ Alhaji Igala ló máa ń pè mí. Nípínlẹ̀ Ògùn bí? Yes. Ẹ ti wà nípínlẹ̀ Ògùn tọ́dún mélòó báyìí? Out of 43 years. Ẹ ṣiṣẹ́ mi ju iṣẹ́ ọdẹ lọ? Yes. Ó dẹ̀ wù yín ó pè yín? Ohun mi ó pẹ́ fún mi. Are you sure? Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ pa ìgalà méje. Ní ìdẹ kì í ṣe all the time. Alhaji abeg I wan ask you one question o. I know this question go dey funny but màá béèrè. Person wey no get jazz wey no get juju so ó lè ṣiṣẹ́ ọdẹ. Lóòótọ́ ni alágbára díẹ̀díẹ̀. Ẹ lágbára. Tó ọlọ́dẹ bá sọ pé yá wọ́n máa ń gbàdúrà bí wọ́n ń ṣe kinní kan ẹ má jẹ́ ká tọ́ ara wa. Ká dúró lójú tó Ọlọ́run. Agbára díẹ̀ wà. Ní nǹkan bíi 3 years ago mo pa ìgalà kan àtọkọ ni mo ti sọ pé ẹ lè ṣe ìgalà. Mo pẹ́ àbúrò mi pé tó bá di jọ́ mẹ́jọ tí n bá kú kó mi ìdẹ̀ ní kú mọ́. Mo lu oṣù mẹ́ta mi ìdídẹ́ níbi tí mo wà bẹ́ẹ̀ ni mo wà ojú kan. Kí ni mo sọ? Lẹ́yìn ìgbà tí ẹ pa gàlà yẹn tán. Oṣù mẹ́ta mi ìdídẹ́ lójú kan dàtọ̀ wọn tó ṣiṣẹ́ wọn ti bá lọ. Wọ́n bá ilẹ̀ lọ ni. Wọ́n bá ilẹ̀ lọ ni. Láàtọ̀ bí báyìí ni kì í ṣe níbì kan. Àtọ̀ mo ń gbé ní àtọ̀ 7 years. Ẹ wá pa ìgalà ẹ wá sick fódìdí oṣù mẹ́ta ẹ dìde lójú kan. Bẹ́ẹ̀ni èmi tí mo kọ ìgalà kọ́ ni èmi náà mọ̀ náà. Ẹ̀yin náà mọ̀ pé ìgalà kọ́ lẹ pa. Alágbára náà ni agbára ju agbára lọ. Agbára wà báyìí. Agbára ju agbára lọ sẹ́ẹ̀. Alhaji kan nù. Bẹ́ẹ̀ni. Agbára tí ẹ̀yin ń lò ẹ̀yin Haúsá agbára tí ẹ̀yin ń lò so yàtọ̀ sí agbára yìí tí Yorùbá ń lò ní àbí the same thing ẹjọ́ ń lò. Tọ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣẹ́yìn náà lóògùn lé Haúsá ni. Kò sí níbi tó sí. Kò sí níbi tó ọ̀run tí ń jáde tẹ́lẹ̀ ń ṣú tó sí Ògùn. Torí èmi tó jókòó mi bá ń pa èsì kan àyà ó kò ń dùn mí tẹ̀tẹ̀ sọ ni. Mo yọ abẹ́rẹ́ lọ́kàn mo yọ abẹ́rẹ́ báyìí lọ́kàn. Ìgalà èsì. Abẹ́rẹ́ tó ń fi ra aṣọ mo rọ kúrò mbẹ lọ́kàn mo yọ èmi ni mo yọ kí ṣe kó ń sọ fún mi. Kí ni abẹ́rẹ́ ń wá ń bẹ̀?
mo kọ́ ṣe ordinary meat ni it's not an ordinary meat na o kò jẹ́ agbada ju agbada lọ ni mo fi mú balẹ̀. that kind meat you go chop am abi you no go chop am. kí ló dé a máa jẹ ó ti di oúnjẹ náà ni. ẹ ti jẹ. bó ti dé ó dé náà ni ó ti di oúnjẹ kò ní padà síbi tó ti wọ́n mọ́. bàbá mi. ẹ yọ abẹ́rẹ́ ní ọkàn. yes. ẹran tẹ́ ẹ pa. bẹ́ẹ̀ni. irú ẹran bẹ́ẹ̀ rẹ̀ tún jẹ́. tún jẹ́ ó ti di ẹran náà ni. ó ti di ẹran náà ni. ó ti di ẹran. ẹ rò pé bóyá ara ẹ̀sìn yẹ òòyà tó lọ sí ibi tó ti lọ gbàjẹ́ ṣe. kó dẹ̀ rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kó má rí bẹ́ẹ̀ ó ti di oúnjẹ náà ni. ó ti di oúnjẹ náà ni. àwa náà tá a rìn yẹn a ní nǹkan tá a ń lò kó tó yẹ ká máa jáde. ó ti di oúnjẹ náà ni. ó ti di oúnjẹ tá a bá pàdé báyìí ó ti di oúnjẹ tiwa nìyẹn. ìyàwó lẹ́yìn kọ sí ẹran tó máa ń pè pa. pé kẹ́pẹ́ ẹran bóyá ẹ̀ẹ́dẹ̀gbẹ́ kò sí ẹran. ṣé rí apepa yẹn kò tó sí wọn lọ́dẹ ọlọ́run má jẹ́ ká pa ara ọ ní ẹ̀rọ ọkọ kì í ṣe kó kò sí it's there that is bad torí jọ ọ̀la eré apepa yẹn àbí ká yin fún ilẹ̀ ká ìgalà ni ẹ lọ́ba àdọ̀ ìlọ́ba that is jọ ọ̀la ni àbí igi lásán kò yin kó olùbẹ̀ni adébẹ̀ àbá that is jọ ọ̀la náà rọ̀ torí ọmọ wa kì í ṣe kó kò sí agbára ẹ̀ mo ti ṣe rí mo rìn láti Nàìjíríà bí dé Paraku ọdún yẹn ni Marwa jáde torí tó Ogun mo lọ gate apepa ní Paraku mo ti gate chebe olú chebe jugu pantosi mo ti wà lọ́dọ̀ Ibrahim ó dẹ̀ fún mi kò dẹ̀ gba wádìí lọ́wọ́ mi end of the day apepa mi ìgbádùn bẹ̀. kí ló dé ike ló gbẹ̀yìn ike ló gbẹ̀yìn ó ní bó sí ní abẹ́ ògẹ̀dẹ̀ ń bẹ̀ kọ́ pa ẹran méje ajáde ẹ̀rọ kọlọ ìsìnkú ọgọ kọlọ ẹ̀rọ bó ṣe àjọ wa bí àjọ wa kò lẹ ẹ̀rọ ni a nìrí wọn ni bó ṣe àjọ wa bí àti ẹ̀rọ lájọ wa bí èmi kì í ṣe ordinary meat a máa pè wọn jáde wọn fẹ́ wọn kàn á jáde. alájì bá ṣe jòkó yìí àwọn ẹran wà níbi tá a jòkó sí. yes. níbí náà. ó nìrí wọn ṣùgbọ́n nígbà tẹ́ ń lo àpèpà yẹn ajáde ẹ lè ké jáde àti tó wà ní ilẹ̀ ajáde àti tó wà lábẹ́ igi ajáde ajáde ẹ jẹ́ ká ṣàánú ẹ jẹ́ ká ṣàánú ọmọ wa ẹ má jẹ́ ká ṣe jù. kí ló dé. ìyẹn ni jẹ̀bú sọ pé à ṣe jù. kò kẹ ẹ bẹ́ẹ̀ ṣe ń pẹran yẹn ẹ tún fẹ́ máa ṣàánú àwọn ọmọ yín. ẹ ṣeun gan. ẹ ti torí nǹkan tẹ́ ẹ jẹ. gbogbo ńgbà tí mo ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ mi ní aṣọ mẹ́ta. nígbà tẹ́ ẹ ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. mi ní aṣọ mẹ́ta lé eni ni mo fi ń tẹ̀sù eni ni mo fi ń tẹ̀sù dà tó bá pàdé mi ní jẹ́bọ̀dé wá yíra ni kó chairman ló ń bọ̀ yẹn kúrò ń bẹ̀ tó bá tẹ̀lé mi lẹ́lẹ́ ọ̀ ní wá gbà méjì mọ́. kábíyèsí ọlọ́run èmi rè. nígbà tí ẹ ń lò gbà tẹ́ ẹ ń gbà yẹn lọ́wọ́ tẹ́ ẹ bá wọ Ìjẹ̀bú Òde wá ní chairman ló dé. tó bá jẹ́ dp ọlọ́ba mi níjọkọ̀ àdìdẹ ọ̀gá comsit. tọ́gbẹ́ dp ọlọ́pàá ló bá yẹn níjọba ní ọ̀gá comsit. bẹ́ẹ̀ ni mo sọ torí army barrack ni mo wà block 24 room Abuja Pata. Oh, I mean, whom I respect. I dey keep it as I like. That mo rí ìgbẹ̀yìn ẹ̀kọ́ tí nǹkan kan bẹ̀ mọ́ mo jáwọ́. kí ló ṣẹlẹ̀ sí yín tẹ́ fi jáwọ́. ọmọ mẹ́rin ni mo kú gbogbo náà ń kú 4. ẹdúró mo dẹ̀ lọ yàwọ̀. alájí ẹni sùúrù nígbà tẹ́ ẹ ń lo àpèpà yẹn lọ́wọ́. yes. ẹ sọ pé ọmọ mẹ́rin yín ló kú. yes. ọmọ mẹ́rin kú. yes. mo dẹ̀ jáde mo wá wọ ìgbésẹ̀ tí mo gbé yẹn ìyẹn ló fà á. nígbà tí wàá jáde wọn á sọ fún mi pé ìgbésẹ̀ báyìí tẹ́ gbé ló fà á. mo wá jáwọ́ náà ọ̀rọ̀ yẹn. lẹ́yìn tí mo ti jáwọ́ lọ́rọ̀ yẹn tí mo bẹ̀rẹ̀ ṣe ọdẹ ti. normal ètè bàbá wa tàbá lọ́dọ̀ bàbá wa mo ti kọ́ lẹ́ mo ti parí lẹ́mi lẹ́yìn yẹn mo ti bímọ 5 ọmọ mi sì wà ní Ìjẹ̀bú-Òde ní school ó ṣe lọ lánàá ni mo ti bímọ 5. lẹ́yìn ìgbà tí mẹ́rin ti kú. ìyàwó mi ṣe bímọ ní last week ọ̀hún tó wà gbé mi ìyàwó mi ṣe bímọ ní last week mo ṣe ní mi last Sunday Monday mo ṣe ní mi mo dẹ̀ rí ìgbésẹ̀ mi ti gbádùn mo kọ́ lẹ́ bed everything everything bàtà oríṣiríṣi ni mo ń wọ̀ máa ń change tó bá rí mi lọ́nà kò ní ìdíkẹ́ kó sọ fún mi wá mo kọ́ àánú. ṣùgbọ́n tẹ́lẹ̀ nígbà tẹ́ ẹ mọ̀ tẹ́ ń gbogbo ẹ̀ wọ̀ bí ẹni kò nítumọ̀. bó ṣe wà bí tẹ́ ń bá sọ confession kan lọ́la máa pa Igala méje nígbà yẹn ni wọ́n
máa nídìí méje máa pa méje kò ní gbàdá kọjá méje máa pa everybody mọ̀ ní mẹ́wòrò òdodo yọ that mo àwọ̀ ìgbésẹ̀ àgbà máa ń dẹ̀ jókòó ń bọ̀ ànídánù kan dídé lọ́la láti ṣe mọ́ àmà mìíràn ni tó o bá sí ọmọ ń kọ́ ń bọ̀ la fẹ́ yà sí. ìmọ̀ràn yín fún gbogbo àwọn ọlọ́dẹ tí wọ́n máa ń fi oògùn pẹran pa. then oríṣiríṣi ọ̀nà wà tó ọlọ́dẹ wa ń fi ṣe kíni tó fi ń ṣoríire oríṣiríṣi ọ̀nà wà tó ọlọ́dẹ fi ń di ara ẹ̀ lọ́nà àsìkò ayé ló ń ṣẹun ayé ò ṣẹ́nu kankan ọlọ́run ọba Elédùmarè ó má jẹ́ ká fi ọwọ́ ara wa ṣe ara wa ẹlòmíì ti ń pa ẹran mẹ́ta mẹ́rin ọ̀rẹ́ ẹ̀ kẹ́ni yálà gbajá kí ló ń ṣe inú ṣé ilé ni máa jókòó tì ẹ wá rí mi lálẹ́ ṣé wọ́n yà wẹ̀rẹ̀ ni kẹ́lẹ́ ọ̀nà òfin gbà àpúrò mi sí 10,000 fún àdó ọlọ́run òrìṣàkè ẹlẹ́nu kan ṣoṣo ni ó njọ́ tó bá làbáyé o máa ń gbà ní kò ń gbà bíbẹ̀ ẹ máa rò kó ń ṣe nǹkan ní Amẹ́ríkà pé ọlọ́run bá rí ọlọ́run òrìṣà ń rí. bàbá o ẹlẹ́nu kan ṣoṣo ni tí mo bá gbọ́ yín ẹni òrìṣà ẹlẹ́nu kan ṣoṣo ni. njọ́ tó bá làbáyé o máa ń gbà ní kò ń gbà bíbẹ̀. yóò gbà gbígbà tí wọ́n sọ yẹn ó yẹ yín yóò dùn tó fọhùn kò ní gba bíbẹ̀ mọ́ kí ló dé. èmi tó jẹ́ pé ọmọ Haúsá mo dé níjẹ̀bú 1980 mi ì jí nǹkan ọ̀nà nǹkan lóko rí mi dẹ̀ bá ìyàwó níyàwó mi wọn lẹ́mi ní ìlú tọ̀rẹ́ alágbájá òun yọ wá lẹ́nu bí àwọn obìnrin ló ń gbọ́ kiri kíní kan no I thank my God ní ìbílẹ̀ Ìjẹ̀bú North East bí kò sí ìlú kankan tó máa sọ kó wọn dá mi mọ̀ kò sí àlẹ́ ẹni ẹ ó ṣẹ̀dẹ́ ni ó ṣẹ̀ṣẹ̀ dẹ́ ni ìpín bó ṣe wà ní sọ́nà adé ń bí ìlú àná mi ni mo wà. ìlú àwọn àna yín lẹ wà. yes ohun tó mọ̀ ń sọ̀rọ̀ tó bí mo fún mi tó ọmọ yẹn wà níjẹ̀bọ̀dẹ̀ ìlú àná mi ni mo wà ń bí. but ṣé ẹsẹ̀ ń dẹ̀gbẹ́. agbára Ọlọ́run agbára Elédùmarè. ìbọn yìí sì ń fọ́ o. kẹ́tẹ̀ sọ pé sọ fún mi ni máa kó ojú irú èsì bíi mẹ́ta mẹ́rin ó wà lọ́wọ́ mi gbogbo orí gbogbo ìgalà. orí èsì orí ìgalà. yes ó wà lọ́wọ́ yín. yes ibo làdúgbò yín. Ìbìdó ń bí ni. Ìbìdó ń bí. Ìbìdó Ìbìdó ti gbẹ̀yìn bọ̀. ẹ jẹ́ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ bàbá o ṣé ẹ wá lè fi èdè Haúsá ẹ fi kí àwọn Haúsá. Dáadáa. ẹ fi kí wọn. Juma'a na gode muku Allah kuma ya ruha mana asiri duk da lahiya kuke da ko ina gaishe su ubangijin Allah ya ruha mana asiri wanda ya hau ga wannan lokaci ubangijin Allah ya sa Najeriya ya setro duk wani matsalan da a cikin Najeriya ga ubangijin Allah mai da muna shi abin sauki ya zama na jin daɗi wahalar gada Najeriya take cikin shi ubangijin Allah ya cire muna ita. Thank you Alhaji. Ayi gaisuwa. Thank you. Alhaji oògùn tí àwọn Yorùbá ń lò ṣé ó yàtọ̀ sí eléyìí tẹ́yìn ń lò àbí the same oògùn ó ní. ó ní oògùn ní apá. àbí oògùn ti tira gan. oògùn ní apá oògùn ní ẹsẹ̀ oògùn ní ọwọ́ méjèèjì oníkálukú ló mọ̀ bí tẹ̀tẹ̀dẹ̀ torí ríṣiríṣi wà àwa ẹ̀dá là ń pè láàyè kó o lọ kó o rí nǹkan kan àsìkò ẹ̀ ọ́ ṣe ayé kó o gẹ́gẹ́ bí gbogbo nǹkan téèyàn bá ń ṣe ètùtù fún ọlọ́dẹ ètùtù kó o fẹ́ ṣe ètùtù kó o wá ti rí ẹ̀rọ pa ó ní lówó oṣù kankan má pa nǹkan kan níjọ́ tó Ọlọ́run bá pèsè fún ẹ èmi ní Igala èmi ní Olúbẹ èmi ní Jọkùmọ̀ ní ẹ̀rọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀yà ẹ̀gẹ́ bánṣíbánṣí kò tọ̀ fún ebòde ẹ̀jọ̀ bá ń fún bàlágbọ́jà ìgbà ìwọ náà gbà tiẹ̀ o kó olùsùkọ́ pàpà ńjọ́ kẹta tó bá lọ kọ òfara irun máa bá ẹni. so ètùtù ó ti ṣe ètùtù dáa púpọ̀. yes gbogbo bó ṣe ń ṣe lọ́kàn ó ń rí ẹ ọ̀ ní sọ̀rọ̀ ni kó ń wẹ lọ sí Amẹ́ríkà lọ ṣe nǹkan ó ń rí ẹ kó o yìnbọn mẹ́ta ń bẹ̀ wọ́n ti rí kó o pa irọ́ mẹ́rin ń bẹ̀ wọ́n ti rí ọ̀hún dẹ̀ sọ nǹkan kan oníkálukú ló jọ sí yàtí nìyí kó o ti ṣe ètùtù ẹ láti ilẹ̀ o ò ní rí dààmú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ lọ́mí yẹn níjẹ̀bú bí mi yìnbọn tí mo bàgẹ́ lọ́wọ́ mi àtó ìbọn mẹ́sàn-án ó kéré àtó ìbọn mẹ́sàn-án
tó dàbí ìgbálẹ̀ ìbọn tẹ́ ẹ ti yìn tí mo yìn tó ti bàjẹ́ tó dàbí ìgbálẹ̀ láti bí débi atọ́ mẹ́sàn-án tó bá ṣàkíyèsí ìbọn mi ṣàkíyèsí ordinary pipe bẹ́ẹ̀ni 3 pipe ni mo rà 3 pipe ordinary pipe 3,500 ni mo rà òun ni mo ń lò lọ sí Auchi Jetro Ẹ̀fọ̀n Benin Onitsha òun náà ni mo ń lò tó ń bá ń lọ yìí sì máa ṣá bódìs gédú ni mo ń lò mẹ́ta bódìs gédú. So Alhaji ẹ máa lọ ń dẹ̀gbẹ́ ní Jos. Yes, Jos kọ́ Benin. máa lọ ń dẹ̀gbẹ́ ní Benin. Ní Onitsha. Ẹ kó láti. Auchi máa ń lọ dẹ ọkọ lọ́hùn. So tí o bá ti ní tó bá ti ń ṣe dáadáa fún òòlù wàá ṣe ètùtù ẹ̀rọ tó bá pa ẹ má gbé ojú ẹ̀ kúrò mbẹ̀ tó bá fẹ́ di ṣe gbé ojú ẹ̀ kúrò mbẹ̀ pé ẹ̀rọ tó yẹ kí n ta ní 20,000. bólú ẹ bá fẹ́ rí ṣe kó gbójú mẹ́. ẹ̀rọ tó máa jẹ́ kí n ta ní 15,000 ìyẹn lọ sọ pé kí n jẹun ẹ má ṣe bẹ́ẹ̀ rẹ kó pé fún wọn ọ̀nì jẹ́ wàá torí ṣe níwájú tó máa surprise ẹni torí kí ni ilé tó ń sọ pé onígbó àbí kíní kan onígbó náà nǹkan ó ní ìtùtù tiẹ̀. olùgbó náà létùtù tiẹ̀. Yes. gbogbo àwọn olùgbó gbogbo àwọn ohun ẹbọra irúnmọlẹ̀ báwo Alhaji báwo lẹ ṣe mọ gbogbo wọn. kí ló dé nǹkan tó ń wá tó bá ṣe fún ọ kí ṣe kọ́ ẹ̀mí pẹ̀lú ẹ̀ máa ríra ọmọ bí tó jẹ́ kó máa wà wọ́n nígbà nǹkan síbẹ̀ kọ́ lọ tójú ẹ̀ ń bẹ̀ má dé wọ ẹ̀yìn kó ti ṣe nǹkan tó fẹ́ ṣe tójú ẹ̀ ń bẹ̀ má wọ ẹ̀yìn má ló ń tiẹ̀ kò sí nígbà tó bá wọ igbó wàá rí tiẹ̀ ṣe. tọ ẹ bá mi kí gbogbo àwọn ọlọ́dẹ káàkiri gbogbo ọdẹ ni mo kí yín o agbára Ọlọ́run adédìjà Ògún o lákàá ìwòsàn àbá bàbá wa lórí ẹ̀ àti wá àwa ọmọ ọdẹ agbára Ọlọ́run àní kábàámọ̀. àbáyé bá ń pe nọ́mbà yín. 62 45 57 52. ẹ tún pè. 081 62 45 57 52 9 last. Alhaji Sani Aliu láti Ibido. Ibido tá a bá tún pè é nígbà mímu gbẹ dáwà lọ. máa da yín lọ́hùn. inú mi dùn àmì kó ṣe é rí pé iṣẹ́ ọdẹ ti gbéra kọjá bẹ́ẹ̀ sí expect ẹ tí ì rí nǹkankan ayọ̀ ọ̀tún ìdùnnú màá wá mú wá fún yín Bikear television òkè láàmú àríyá nílọ sẹ́yìn láìlẹ́ ó yẹ ẹja tún gbéra o ìrìn àjò sì wà lẹ́sẹ̀ wa ẹja tẹ̀ wájú.